Ìbà lọ́wọ́ Elédùmarè àtẹ̀rẹ̀ kárí ayé, mojúbà rẹ lónìí o. Ìbà yín èèyàn jàǹkànjàǹkàn lórí ilẹ̀, mojúbà yín lónìí. Ìbà yín pásítọ̀, ìbà ẹ̀yin àgbààgbà àfáà, ìbà yín wòlíì, mojúbà ọmọdé, mojúbà ẹ̀yin àgbàlagbà. Torí tí ọmọdé bá júbà àròkò dalẹ́. Mojúbà ẹ̀yin olúwo, ẹ̀yin apènà, mojúbà o. Ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi lónìí. Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun náà ni oògùn fún ẹni tó bá ń wá ẹni tó bá máàmú bọ́, yálà ọkùnrin ni tàbí obìnrin, ẹni tó bá máàmú bọ́. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, Àsíléré àti Gba Bàbá wa. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo tuntun wá fẹ́yìn olólùfẹ́ mi. A jọ gbádàrà wa pẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun, ẹ bá mi subscribe. Owó ò ní tán lọ́wọ́ wa. Àní náà kan fẹ́ ká torí kan. Àní ya wèrè. Ọ̀fọ̀ ò ní ṣe wá. Àní ṣòfò. Tayọ̀ tọmọ tẹbí tará. Ẹ̀yin tẹ́ ń share program mi, àkànlò ní mú yín lọ́wọ́. Àmọ́ ẹ dákun, ẹ má wò mí lásán. Bá mi subscribe. Bá mi share program yìí. Ẹ like. Kí ẹ comment. Àwọn fídíò tẹ́ bá wò, ẹ give testimony lórí program yẹn pé program yìí ó dùn. Iṣẹ́ tẹ́ ti ṣe, tẹ́ ti dánwò, bá mi padà sórí fídíò yẹn. Ẹ give testimony lórí fídíò yẹn pé iṣẹ́ yìí ó, iṣẹ́ tó confirm ni. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Eléyìí tí mo mú wá lónìí, òun náà ni ẹni tó mú àmúbọ̀, yálà ọkùnrin ni àbóbìnrin, tó mú àmúbọ̀ ọkọ tàbí aya. Ó ní iṣẹ́ yìí wà fún ọkùnrin tàbí obìnrin. Ó ní iṣẹ́ yìí wà fún. Kí la máa lọ wá? Ẹ ká lọ wá ewé òwe ahun. Ewé òwe ahun. Ẹni tó mú àmúbọ̀ aya tàbí ọkọ, àti ewé àgógó ogún. Ewé àgógó ogún. Ṣé ewé àgógó ogún? Ṣé ẹ mọ̀? Àwọn kan pè ní ògbé àkùkọ. Ó máa ń tẹ orí báyìí. Òdòdó ẹ̀ máa ń tẹ orí báyìí. Ewé àgógó ogún àti ewé òwe ahun. Ewé òwe ahun ó dàbí ewé ẹ̀wà. Bí ẹ̀wà ṣe rí gangan náà ló ṣe rí. Àmọ́ tó fi yàtọ̀ sí ewé ẹ̀wà ni pé tẹ́ bá fọwọ́ kan ibi okùn ẹ̀ báyìí, ó máa ń hàyàn lọ́wọ́. Kódà tẹ́ bá fara kàn, ó lè bóyàn ní ara. Ewé ẹ̀wà, bí ẹ̀wà ṣe rí yẹn gangan náà ló ṣe rí. Èso ẹ̀ gan ó dàbí èso ẹ̀wà ni. Ẹ̀fẹ̀ máa ń rí tínrín. Ó ti yẹ̀yìn àgbàlagbà. Ewé òwe ahun àti ewé àgógó ogún àti ewé jìnwìnì. Ewé àgógó ogún, ewé òwe ahun àti ewé jìnwìnì. Ewé mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká papọ̀. Ẹ jẹ́ ká gún. A lè gún lódó, a lè gún lọ́lọ. Tó ti yé yín? Ọ̀nà tó bá rọ̀ wá lọ́rùn, tó bá yẹ pé odó ni a ní, ẹ jẹ́ ká gún ní odó. Báyìí jẹ́ pé ọlọ náà ni a ní, ẹ jẹ́ ká gún ju ọlọ. Ṣé a ti gún? Ṣé kí ọṣẹ yìí a ní fi omi sí o? Kò lómi inú o. Ẹni tí a fẹ́ ṣiṣẹ́ yìí fún, babaláwo bá jẹ́ ni pásítọ̀ níwọ̀n, èyíkéyìí tá bá wò jẹ́, ẹ lè ṣiṣẹ́ yìí fún client yín, fáwọn oníbàárà yín, kò sáburú ńbẹ̀. Mo fílẹ̀ tinútinú. Ẹ má rí pé gbogbo ògùn tí mo ń filẹ̀, iṣẹ́ tí mo ń filẹ̀ lórí ìkànnì yìí, kò sí àfikún, kò sì sí àyọkúrò ńbẹ̀. Ọlọ́run bá ń gbọ́. Bó ṣe wà nìyẹn. Bàbá,
bó ṣe wà ni mo ti fi kalẹ̀ yìí. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmí á máa rò pé bóyá àwọn tẹ́ ń wò yìí àwọn onísọ̀kọ̀ kékeré àwọn ilẹ̀ ń wò yìí nígbà tá a wà ní ọ̀dọ̀ bàbá bẹ́ẹ̀ la ti ń kọ àwọn nǹkan sílẹ̀ láti ń fi òye yìí wa. Ẹ̀yin náà máa wá kọ sílẹ̀ torí òní kọ́ torí ọ̀la ni. Ẹ má wá kọ sílẹ̀ lásán. Tẹ́ bá rí ẹni tí ó ní ìpèníjà báyìí tí ó mú àmúbọ́ kò lórí aya bí kò lórí ọkọ, ẹ ṣe fún un. Tẹ́rí ọṣẹ yìí àní fún mi sí o. Ẹ sọ fún ẹni tí a fẹ́ ṣiṣẹ́ yìí fún yálà ọkùnrin ní àbóbìnrin tó bá jẹ́ pé ọkùnrin ni kó lọ ra abo adìyẹ tó bá fine tó wù ú kó lọ rà. Tó bá jẹ́ obìnrin ni a fẹ́ ṣe fún ẹ pé obìnrin ló ní akọ adìyẹ ni ó lọ rà. Tó bá jẹ́ pé ọkùnrin ni abo adìyẹ la máa rà. Ṣé àtìrà tó fine tó wù wá ní o. Ẹra adìyẹ tó fine kò ń ṣe adìyẹ àgíríkì o, adìyẹ ìbílẹ̀. Tẹ́ bá ra adìyẹ tó jẹ́ tó kákò ẹni tí ẹ rí bí ó ṣe kákò nìyẹn o. Ó lè jẹ́ pé adìyẹ tó ti gé lẹ́sẹ̀ ẹ bá rà bẹ́ẹ̀ nìyẹn náà ṣe gé lẹ́sẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa ká wo adìyẹ tá a máa rà tó wù wá dáadáa. Tó bá ti wá ra adìyẹ yẹn á wá pa adìyẹ yìí. Ẹ̀jẹ̀ adìyẹ yìí là á fi po ọṣẹ yìí. Ọṣẹ òwe ahun, ewé òwe ahun, ewé àgógógún àti ewé ìjìnwìn ni. Ọṣẹ tá a fi gún á fọṣẹ sí. Á wá pa adìyẹ yìí. Ẹ̀jẹ̀ adìyẹ là á fi gún ọṣẹ yìí. Là á fi pò ó. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan náà ni là á fi pò ó. Tó bá ti wá pò ó láti gún dáadáa tó ti kúnná orí adìyẹ yẹn bí àpẹẹrẹ ká ní ọṣẹ ní bí àpẹẹrẹ ká lọ́ṣẹ lẹ́yìn ọṣẹ lẹ́ ń wò yìí. Ẹ wá mú orí adìyẹ ní ibi ẹnu góńgó adìyẹ ó ní. Á wá ti orí adìyẹ á ti bọnú ọṣẹ yẹn á ti bọ̀. Adìyẹ yẹn orí ẹ̀ ẹnu ẹ̀ yóò wá kẹnu sókè. Ṣó ti yé yín? Ó máa kọ ẹnu sókè. Ẹ jẹ́ ká dé pa. Ṣé a ti dé? Tó bá ti wá pé lẹ́yìn ọjọ́ kẹta láti parí ọṣẹ yìí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Ẹ ká máa fọṣẹ wẹ̀ fún ẹni tó bá mú àmúbọ́ ni o ló wà fún o. Ẹni tó bá ń wọ́kọ àti ẹni tó bá ń wáya. Iṣẹ́ ní ká ṣe. Ẹ má dààmú jìnnà. Iṣẹ́ ní ká ṣe. Á jẹ́ fún yín bí idán. Á là fún yín bí oòrùn. Àní rí báyìí lórí ètò eléyìí. Tó bá dìgbà míì máa tún ní tó tún yàtọ̀ sí eléyìí wá. Mo wá bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ dákun. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like tẹ́ bá ṣe ń wò ó. Ẹ máa bá mi like. Ẹ máa comment. Èyí tí ò bá yé yín máa dá yín lóhùn. Ẹ pè mí lórí fídíò náà. Lórí fídíò tẹ́ bá wò tí ò bá yé yín ẹ comment sórí fídíò yẹn pé fídíò yìí o nǹkan báyìí tí mo sọ ń bẹ̀ o kò yé yín o. Má ṣàlàyé fún yín. Tí mo wà fún yín fún sí náà nìyẹn. Ẹ̀yin lẹni mí. Ẹ̀yin lẹni mí. Tí ò bá yé yín lábẹ́ fídíò yẹn ẹ comment lórí ẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọwọ́ ní kan ìsàlẹ̀ àpò. Ibikíbi tí a bá ti wọ́n mú owó tí ẹ ti ra data láti máa fi wò mí. Ẹ̀yin náà kàtó kẹ́ẹ̀ torí kan. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn. Ẹ̀yin tẹ́ ń fún mi ní data. Ẹ̀yin tẹ́ ń fún mi lówó. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Àbí sí tolókun àbí sí tọlọ́sà. Ẹ̀yin náà kàtó kẹ́ẹ̀ torí kan. Ire o. Ó dìgbà kan náà.